A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bíṣọ́ọ̀bù ìjọ Anglican Diocese ní Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo ẹni ọ̀wọ̀ Stephen Fágbèmí ti kérora sí ìpèníjà ọrọ̀ ajé orílẹ̀-èdè tí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ sínú ìrora àti ìyà, bí ó ti rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó tètè wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé àti ààbò tó ń dojúkọ ọmọ orílẹ̀-èdè. Bíṣọ́ọ̀bù sọ èyí ní ìpàdé ìgbìmọ̀ ìjọ ẹlẹ́ẹ̀kẹrìnlá tí ó wáyé ní ìjọ St. Stephen's ní ìlú Ìpele, ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo. Olùṣọ́ àgùntàn yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyà tí ó ń jẹ ọmọ orílẹ̀-èdè jẹ́ èyí tí ó ṣe é fojú rí, ó sì nira pẹ̀lú. Fágbèmí ní àyàfi bí ìjọba bá tètè gbé ìgbésẹ̀, àìjẹ́ bẹ́ẹ̀ ìwà ọ̀daràn tí apá ìjọba ò ní ká yóò túbọ̀ gbilẹ̀ sí i. Ó ní orílẹ̀-èdè ti ṣòro láti gbé ẹ̀kọ́ ṣojú mímu pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó ń fojoojúmọ́ fi ìlú sílẹ̀ láti wá ìgbé ayé tó dẹrùn lọ ilẹ̀ òkèèrè. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn tún ń kojú ìṣòro mìíràn ní ibi tí wọ́n sá lọ. Ràbàràbà rẹ̀ ní ọ̀wọ́ngógó owó oúnjẹ àti ohun èlò tó túbọ̀ ń lọ sókè sí i. Ọ̀pọ̀ ìdílé ni kò lè bọ́ ẹbí wọn, yàtọ̀ sí ìwọ̀nba àwọn ọlọ́rọ̀ díẹ̀ tí kò tíì kọjá àfaradà fún. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ gboyè ni kò ríṣẹ́, èyí sì ti mú ọ̀pọ̀ nínú wọn sọ ìrètí ọjọ́ ọ̀la wọn nù. Bíṣọ́ọ̀bù fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe rí yìí, Nàìjíríà ṣì ń tẹ̀síwájú àti máa yáwó. Àwọn ọlọ́rọ̀ olóṣèlú kò ní ìtara mẹ̀kúnnù, kí ìjọba tètè wá ọ̀nà láti mú ayé dẹrùn fún ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Joe Biden jọ̀wọ́ ìdíje du ipò ààrẹ lẹ́lẹ́ẹ̀kejì lẹ́yìn tí ìpè wáyé láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Democratic lórí àìlera rẹ̀ àti ìdíje ọ̀rọ̀ debate tí ó wáyé láàrin òun pẹ̀lú olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Republican tí í ṣe ààrẹ àná Donald Trump. Fúnra Ààrẹ Biden ni ó kéde ìpinnu rẹ̀ ní ìrọ̀lẹ́ àná bí ó ti fòpin sí eré-ìje fún sáà ẹlẹ́ẹ̀kejì. Nínú lẹ́tà tí ó kà síta fún àwọn ará Amẹ́ríkà ní Biden ti ní ìpinnu òun yìí jẹ́ fún àǹfààní ẹgbẹ́ àti orílẹ̀-èdè rẹ̀. Bákan náà ni ó ṣèlérí láti bá ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ láti lè tan ìmọ́lẹ̀ sí ìdàgbàsókè. Ní kété tí Ààrẹ Biden jọ̀wọ́ ìdíje rẹ̀ ni ó bu ọwọ́ lu igbákejì rẹ̀ Kamala Harris láti fi rọ́pò ara rẹ̀ bí ó ti sọ wípé àsìkò ti tó láti na olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Republican Donald Trump níbi ìdíje ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Biden ti sọ wípé ìpinnu láti yan Kamala gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ ní ọdún 2020 jẹ́ ìpinnu tí ó dára jùlọ. Bí a kò bá gbàgbé wípé Kamala Harris fìtàn balẹ̀ láti di obìnrin àkọ́kọ́ fún ipò igbákejì ààrẹ United States. Biden ṣe lálàyé wípé òun pinnu láti má díje kí òun lè ní àǹfààní àti gbájúmọ́ iṣẹ́ tí wọ́n yàn án fún ìwọ̀nba ìgbà tí ó kù. Ó ní òun ti pinnu láti ṣe gbogbo àtìlẹ́yìn fún Kamala kí ó lè di ẹni ẹgbẹ́ òṣèlú yóò fà kalẹ̀ fún ìdíje ààrẹ. Ó ní àsìkò ti tó láti parapọ̀ dídùndún ìyà fún Trump. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ alámòjútó epo lórílẹ̀-èdè ti ń retí àkọọ́lẹ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ irúfẹ́ epo dísù tí iléeṣẹ́ Dangote ń pèsè bí wọ́n ti ṣẹ́ wípé ayédèrú epo ń wá láti iléeṣẹ́ wọn. Agbẹnusọ fún àjọ ìjọba George Ene-Ita sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná wípé àjọ wọn ti ṣe iṣẹ́ tiwọn, àwọn kò sì ní lọ́kàn láti ní gbólóhùn asọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ ọ̀gá àgbà fún àjọ ìjọba Farouk Ahmed wípé sọ́fọ̀ inú epo Dangote pọ̀ ju èyí tí ó ń wọlé láti òkè òkun lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ene-Ita, àjọ yìí ní àwọn onímọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì bíi 15 ni wọ́n ti ṣe àgbéyẹ̀wò lórí èròjà epo dísù
Àbájáde èsì àyẹ̀wò yóò jáde lónìí ọjọ́ Ajé. Nígbà tí ó ń fèsì lórí ìròyìn tí ó jẹ jáde káàkiri àwọn iléeṣẹ́ ìròyìn kan, ọ̀gá àjọ elépo Farouk Ahmed ní iléeṣẹ́ ìfọpo Dangote kò tíì gba ìwé àṣẹ, wọ́n sì ń ṣe àgbéyẹ̀wò wọn lọ́wọ́, bí ó ti ṣe ìkìlọ̀ wípé orílẹ̀-èdè kò lè gbẹ́kẹ̀lé Dangote nìkan fún ìpèsè epo, nítorí Dangote ń dá lábàá kí wọ́n dènà kíkó epo wọlé láti òkè òkun. Ó ní èyí kò dára tó fún orílẹ̀-èdè àti ọrọ̀ ajé, èyí yóò fi ààyè gba oníṣòwò kan ṣoṣo monopoly. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Delta ti rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n ṣe àtúnṣe ìlú Okuama. Ìlú yìí ni wọ́n bàjẹ́ lẹ́yìn ìṣekúpa àwọn ológun 17 nínú oṣù kẹta ọdún yìí. Ìpè yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde lẹ́yìn ìpàdé àwọn lọ́balọ́ba tí ó wáyé ní ìlú Asaba. Alága ìgbìmọ̀ àti Òròjè ti Ilẹ̀ Òpẹ́, ajagunfẹ̀yìntì Felix Mojaquero Òwe Kínní, tí ó ṣe àgbékalẹ̀ àtẹ̀jáde yìí sọ wípé kí wọ́n tètè ṣe àtúnṣe ìlú yìí kí àdínkù lè bá ìyà tó ń jẹ ará ìlú, kí àwọn aláìnílé lórí lè tètè padà sílùú. Ìgbìmọ̀ tí Ukoko Ivy Urhobo darí gbóríyìn fún Ovie ti ilẹ̀ Uwie fún bí ó ṣe pèsè ohun amáyédẹrùn fún àwọn aláìnílé lórí ará ìlú Okuama níbi tí wọ́n pàgọ́ sí. Ó ní ìgbésẹ̀ yìí yóò mú ìrọ̀rùn ńlá bá wọn, pàápàá jùlọ ohun èlò olójoojúmọ́ daily needs. Àwọn ọba yìí wá ké sí àwọn alága kánsù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò kí wọ́n gùn lé iṣẹ́ ìdàgbàsókè káàkiri ìjọba ìbílẹ̀ wọn láti lè jẹ́rìí sí ìgbẹ́kẹ̀lé tí ará ìlú ní nínú wọn, bí wọ́n ti kí wọn kú oríire ipò tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọjọ́ 12 oṣù keje ni ìròyìn àjálù ńlá kan súré tàn kálẹ̀ bí ilé alájà méjì ní iléèwé St. Academy ní agbègbè Busa-Buji, ìjọba ìbílẹ̀ Àríwá Jos, ìpínlẹ̀ Plateau ṣe dáwó lulẹ̀. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ 17 tí ó ti di olóògbé ni Ginikachukwu Okeke, ọmọ ọdún 15. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ìyá rẹ̀ Ngozi Okeke ti ṣèrántí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní òun wà ní ilé-ìwé nítorí òun jẹ́ akẹ́kọ̀ọ́ olùkọ́ ní ọ̀kan nínú àwọn iléèwé láàrin ìlú Jos. Ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé, òun já àwọn ọmọ yìí jù sílẹ̀ ní iléèwé kí òun tó máa bá ìrìnàjò tirẹ̀ lọ, kí ọmọ rẹ̀ àbílẹ̀kẹrin tí ó wà ní SS1 tó ṣàgbákò ikú pẹ̀lú àwọn mìíràn. Láàrin aago 10 òwúrọ̀ ni ẹnìkan pè é lórí aago wípé ohun kan ń ṣẹlẹ̀ ní iléèwé ọmọ rẹ̀ kí òun ṣe ìwádìí rẹ̀. Lójú ẹsẹ̀ ni Ngozi súré dé ibẹ̀ tí ó fi rí wípé òótọ́ ni. Kíákíá ni ó bẹ̀rẹ̀ sí wá ọmọ rẹ̀. Ó ní ọmọ 2 ni òun ní ilé ìwé yìí. Èkejì tí ó wà ní SS3 kò ní ìdánwò ní ọjọ́ náà. Fún ìdí èyí kò lọ ilé ìwé. Olóògbé ọmọ rẹ̀ àti àbúrò rẹ̀ tí ó wà ní GS1 nìkan ni ó lọ ilé ìwé. Ó ní òun gbọ́ wípé gẹ́lẹ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ SS1 ni wọ́n kọ́kọ́ ń dóòlà nítorí àwọn ni ó fi ara kááṣá jùlọ. Nígbà tí wọ́n máa fi rí ọmọ rẹ̀ yọ jáde láti inú pálapàla, ó ti rẹ̀ ẹ́, ẹ̀mí rẹ̀ ti bọ́. Àwọn akẹ́kọ̀ọ́ GS1 ni ó bá tí wọ́n ń dóòlà lọ́wọ́ nígbà tí ó máa fi dé ilé ìwé. Ó ní wọ́n dá ihò sí ara ògiri àwókù yìí kí àwọn akẹ́kọ̀ọ́ tó ríbi bóde, tí orí fi kó ọmọ rẹ̀ ọkùnrin yọ lọ́wọ́ ikú. Ìyá yìí ní ọmọbìnrin òun tó di olóògbé yìí ni ó mọ̀wé jùlọ láàrin àwọn ọmọ 5 tí òun bí. Lẹ́yìn náà ni àbíkẹ́yìn. Àlá rere fún ọjọ́ ọ̀la ọmọ tí ó di olóògbé yìí ni láti di oníṣègùn òyìnbó. Kíláàsì sáyẹ́ǹsì ni ó wà, ṣùgbọ́n gbogbo àlá rere rẹ̀ ni ó ti forí ṣánpọ́n báyìí. Ngozi ní òun kò mọ ìgbésẹ̀ tí ìjọba ń gbé lórí ìṣẹ̀lẹ̀ yìí nítorí òun kò jáde nílé láti ìgbà náà. Láti ẹnu àwọn abánidárò ni òun ti ń gbọ́ wípé àwọn kan pàdánù ọmọ 2, ọmọ 3 àti 4. Òun kò dé ibẹ̀. Bákan náà ni òun gbọ́ wípé òbí kan pàdánù ọmọ ìbejì.
èyí burú púpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ènìyàn tí ó tó 1,664 ni ó ti di aláìnílélórí látàrí bí ẹ̀kún omi ṣe gba ìlú 4 ní ìjọba ìbílẹ̀ Gada, ìpínlẹ̀ Sokoto. Àtẹ̀jáde láti ẹ̀ka ìròyìn fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì SEMA, Abdullahi Gani ni ó ṣàlàyé wípé ẹ̀kún omi yìí wáyé látàrí àrọ̀rọ̀dá òjò ní agbègbè. Gẹ́gẹ́ bí àlàyé Gani, bákan náà ni àrọ̀rọ̀dá òjò tí ó wáyé ní ọjọ́ 17 oṣù keje ọdún 2024 yìí bà ọ̀pọ̀lọpọ̀ éékà ilẹ̀ tí wọ́n fi ń dáko jẹ́. Ó fi kún un wípé lọ́pọ̀ yanturu ni ohun ọ̀sìn bíi àgùntàn àti ewúrẹ́ parun sídìí ìṣẹ̀lẹ̀ yìí. Lára àwọn ìlú lágbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ní ipa láti rí Dantudu, Balakozo, Gidantudu, Site àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agbẹnusọ àjọ SEMA ṣe àfihàn wípé ní abúlé Dantudu, ilé 62 62 houses àti ìdílé 71 71 households ní ìṣẹ̀lẹ̀ yìí ní ipa lára wọn, nígbà tí ilé 33 àti ìdílé 52 kópa ní abúlé Balakozo. Bẹ́ẹ̀ lọ́mọṣorí ní àwọn agbègbè tí a ti dárúkọ síwájú, tí àpapọ̀ iye ènìyàn tí ìjàmbá omíyalé yìí ṣẹlẹ̀ sí fi jẹ́ 1,664. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ajínigbé tí wọ́n jí ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ 5 gbé ní agbègbè Ìfọ̀n, ìpínlẹ̀ Ondo ti ń lérí láti ṣekú pa wọ́n bí ìdílé wọn bá kọ̀ láti wá mílíọ̀nù 15 náírà jáde gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ ransom. Àwọn agbébọn lérí yìí lẹ́yìn tí wọ́n kàn sí ọ̀kan nínú ẹbí àwọn tí wọ́n jí gbé lópin ọ̀sẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n jí gbé lójúnà márosẹ̀ Ìfọ̀n sí Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ bí wọ́n ti ń rin ìrìnàjò bọ̀ láti ìpínlẹ̀ Enugu, níbi wọ́n ti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìpàgọ́ fún iṣẹ́ ìlú Mandatory Orientation Camp àjọ NYSC. Gẹ́gẹ́ bí ọ̀kan lára ẹbí, Lawal Happiness tó ké gbàjarè ṣe sọ, ó ní àwọn ajínigbé tí wọ́n ti ṣe àdínkù owó láti 30 mílíọ̀nù náírà sí mílíọ̀nù 1 náírà ṣàdédé yí ohun padà sí mílíọ̀nù 3 náírà ọ̀kọ̀ọ̀kan wọn. Ó ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn wọ̀nyí kúrò ní ilé ìpàgọ́ ní ọjọ́ 18, wọ́n fi Enugu sílẹ̀ láàrin aago 9 òwúrọ̀. Àwọn sì ń bójútó ìrìnàjò wọn títí wọ́n fi dé Ìfọ̀n láàrin aago 10 alẹ́ kọjá ìṣẹ́jú 15. Lẹ́yìn èyí ni wọn kò rí wọn bá sọ̀rọ̀ mọ́. Ọjọ́ kejì ni wọ́n gba ìpè láago 8 kù ìṣẹ́jú 15 wípé wọ́n ti jí wọn gbé, wọ́n ń béèrè fún 30 mílíọ̀nù náírà. Ó ní àwọn ti ṣe àfisùn sí oríṣiríṣi àjọ ẹ̀ṣọ́ aláàbò tí àwọn kò gbọ́ èsì gidi. Gbogbo akitiyan láti kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Funmilayo Odúnlami lórí ìṣẹ̀lẹ̀ yìí ló já sí pàbó nítorí kò gbé aago rẹ̀ tàbí fèsì sí àtẹ̀jíṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.